Hello, ẹ káalẹ́ sà. Ẹ kalẹ́ mà. Ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ kẹ́ advice mi ni. À ń gbọ́ yín mà. Ọkọ mi mo fẹ́, mo ti kọ́kọ́ fẹ́ ẹnìkan tẹ́lẹ̀ tí mo lò 7 years bẹ́ẹ̀ tí mi ò fi mọ̀. So mo wá fẹ́ máa yìí. Ìgbà tí mo wá fẹ́ máa yìí, mo wá rí i pé gbogbo nǹkan ṣe déédéé fún un. Ó lóun kọ́ṣẹ́ aluminium, àwọn tó máa ń ṣe aluminium estate, gbogbo ẹ̀ kó ṣàdójúrú mo wá dà mọ́. Ìyá bàbá mi fún mi ní àwọn iṣẹ́ kan. Iṣẹ́ yẹn máa wálẹ̀, a máa wẹ̀ sí. Tó bá ti wẹ̀ sí, mo ṣáájú yẹn. Mo ṣe wá ṣáájú yẹn, mo wá mú lọ sọ́dọ̀ àbúrò dáàdì mi l'Ábùjá. Wọ́n ṣàwá fún ní ẹ́stéètì kan tó ṣe gbogbo déètì ẹ̀ tó ṣe gbogbo ẹ̀. Ìní yẹn ṣáàjì. Wọ́n tó sọ fún mi pé òun ní ìyáálé iṣẹ́ ń gbọ́ mi sà. Ò ń gbọ́ yín mà. Ó lóun ní ìyáálé tó ti bímọ 2 fún un. Mo ṣe àmàbímọ. Hello? À ń gbọ́ yín mà. Ó ní ṣé mo ṣáà máa bímọ, ó ní mo máa bímọ. So mo ṣáà wá kúrò lọ́dọ̀ ẹni tí mo fẹ́ yẹn, torí ẹni tí mo fẹ́ yẹn ó ti try kò àjò lọ́dún kò work, mo wá lọ bá tó ó wá ń gbé ní ọ̀dọ̀ mi. Ìgbà tó ń gbé ní ọ̀dọ̀ mi, mo ṣàjọ ṣe ṣá oyún dé, mo bọ́kùnrin àkọ́kọ́ mo bí kejì ni mo wà tó ń fi fún ní káàbùrú dáàdì mi tó ṣaláìsẹ̀ǹsì fún kọ́ nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ lóyìnbó. Owó yẹn ṣàwádé, ó wá ra èmi ní ilẹ̀ fẹ́ẹ̀fọ́, ó wá ní kí n gbé fóun pé kóun kọ́, ó ṣàwákọ̀ fún mi ní 5 million. Ó wá ṣàlàyé fún mi pé ó ní kí n fóun ní gbogbo iṣẹ́ yẹn, mo ṣàfún ní gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé lẹ́yìn tó wá kọ́ yẹn, ó wá mú ó fún mi ní 3 bedroom flat tí mò ń gbé, ó wá lọ gbé ìyálé ẹ̀ wá, ó gbé sókè tó ló sọ fún ìyálé ẹ̀ pé òun lòun kọ́lé yẹn, kò sọ fún ìyálé ẹ̀ pé èmi ni mo nílẹ̀, wípé mo pe fóònù, mo dẹ̀ sí búra pé ẹnìkan kò ní gbọ́ lẹ́nu mi, dẹ̀ fún mi ní owó. Ìnẹ́sì ni pé àjọ wa ń gbé, kémi tó wá kó wá bàdàn ní pé mọ́mì wá pè mí ìyálé mi pé Àbújá o tó ti fẹ́ ẹnìkan. Ṣé ń gbọ́ mi sà? Ò ń gbọ́ yín. So ó ti fẹ́ ẹnìkan, mo wá ní ọmọ kẹta ṣẹ́ẹ̀kù 5 years. Mo ní màá lọ, mo ṣàwà lọ, mo wá rí pé lady yẹn wọ́n jọ fẹ́ àwọn ní school, lady yẹn náà fẹ́ ní the same problem tèmi tí níbọ̀ tí lady yẹn náà ti wá bí ọmọ yẹn lọ bí oṣù 3. So mo wá pé ọkọ mi, mo ní ó lè bí ní ẹ̀rọ kìíní yìí lọ́wọ́ ni. Mo wá rí pé Àbújá yẹn náà ti tán gbé yẹn náà, ó dàbẹ̀ ní pé òun ló ra ibẹ̀ yẹn. Advice mo wá advice ni pé àwa táwa ń bíbà yìí kò tiẹ̀ rántí wa rárá, kò tó ṣù bá parí, ó fún wa ní owó oúnjẹ gbogbo tí wàá ti láti ẹ̀. Bọ́tọ́dún kò tiẹ̀ béèrè, tábà ti pè lédè yẹn ló máa gbé. Èmi wá fi nọ́mbà mi pè mo wá ní bílé ayé ṣe rí nìyí. Mo máa mọ bí tó wẹ̀ sí, mo nẹ́rù ẹ̀ lọ́wọ́. Àwọn èèyàn wá ń sọ, àwọn ẹ̀gbọ́n mi wá ń sọ fún mi pé ṣé mi ò ṣẹ́ o, mo ní nǹkan tí mo kọ̀ rí ní pé nígbà tí mo fi mọ kẹta, ọkọ mi tí mo filẹ̀ ní 9 years ago yẹn ó wá bá mi pé ó wá ní Kẹ́hìndé gbogbo àti tó ń ṣe mi ìjẹ́ sọ fóun ti tó kúrò. Ó wá bí ní oníta ni mo bá sọ̀rọ̀ ẹ̀ mo ní máà tí mo filẹ̀ yẹn ni. Ní ìsìn wá kọ́ mi géèsì ni pé ṣebí àjọ tóun ti rí máà yẹn ní ti 4 years ago lọ́kàn mi ò ti sí lọ́dún mo wá ní okay, is that the problem? Okay, mo fẹ́ gba gbogbo nǹkan tí mo ṣe fún tí bàbá mi mo fẹ́ sọ di bó ṣe wà tẹ́lẹ̀. Kábíyèsí. Ò ń gbọ́ yín mà. Mo fẹ́ sọ di bó ṣe wà tẹ́lẹ̀, mo fẹ́ sọ fún pé èmi Kẹ́hìndé, my father is a colonel. Mo wá sọ fún ló wá sọ fún mi pé ẹni tóun fẹ́ náà babaláwo, mo á ní mo á sọ fún ẹ pé ìkọjú kọlọ, àmì chronic celestial for 25 years. Àpáàtì pé ìyá bàbá mi eléwé ọmọ ni n'Íbàdàn. Mo mọ nǹkan tí mo ṣe fún ẹ, tó jẹ́ pé kò ṣe é sọ síta. Nǹkan tí mo ṣe fún ẹ ò ṣe é sọ síta. Ìgbà tí ẹni tó fẹ́ wẹ̀ fún ẹ tó sọ pé iṣẹ́ yìí ṣé mo fara ṣe kò lè jẹ́ èèyàn. Tí wàá jẹ́ èèyàn tán sí marriage of 12 years. Ó wá nítorí pé ọkọ àrọ́ mi wá ti di lẹ́yìn mi wípé bóyá mo fẹ́ padà sọ́dọ̀ ẹ̀. So I just need your advice because wàá rí pépà ńlẹ̀ báyìí á pè ní owó. I know the ingredient to use. So that's all. Ṣé kọ́kàdé wà lórí aago yín mà? Bẹ́ẹ̀ni. Kí ni èjì yín mà?
I'm 39. 39. Kábíyèsí Ọlọ́run. Ọkọ tẹ́ kọ́ fẹ́ tẹ́lẹ̀ láàárọ̀ ọjọ́ for good Yes. 7 years ẹ bímọ fún. Rárá o. Ìgbà tẹ́ wá pàdé alàgbà yìí, therefore sí làwọn gbà yẹn àbí single father ni wọ́n? Ó parọ́ wípé òun ti fẹ́yàwó pé bọ̀tà wọn ti jà bí gbogbo nǹkan ṣe rí. Ìgbà tí mo débi tó ń gbé mu ní 1 room self-contained kò sí bẹ́ẹ̀dì. Pálí náà fi wọ́n á ní kí ló lè tó yẹn ló wá sọ pé ṣẹ́wọ̀n ò lọ déédéé mu ní à. Èmi tẹ́ wá báyìí kẹ́hìndé màá dẹ̀ sọ ẹ́ dènà pé àwọn ìyá bàbá mi wọ́n gbà àṣírí kan lé mi lọ́wọ́. So mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ fún within 8 months. Arábìnrin. Ṣá. Ṣé máa gbóòtọ́ ọ̀rọ̀ lórí program yìí? Mo ń gbọ́ ìsà. Ẹ bá dẹ̀ lè gbóòtítọ́ ọ̀rọ̀ yẹn kì bá dáa. Iṣẹ́ tẹ́ ẹ ṣe fọ́kọ yín ló fi jẹ́ èèyàn àbí? Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ̀yin obìnrin tí ẹ lè go extra mile nítorí ọkọ yín, ayé yín ò ní bàjẹ́. Ẹ mọ̀ ṣàmì arábìnrin. Àmì Jésù. Mo jẹ̀ tó wá fẹ́ tu àṣírí kan. Àṣírí wo? Ẹni tó ṣiṣẹ́ fún. Ẹni tó ṣiṣẹ́ fún yẹn owó tó béèrè lọ́wọ́ mi gbà yẹn mi ò rí san fún. Má yẹn láti bá mi sùn. Mo dẹ̀ sọ fún pé máa tó gbé yẹn bá mi sùn. Òun ló owó tó yẹ ká fi rẹ̀ ẹ̀rùn kan báyìí tó ṣe o. Epo ó dẹ̀ sọ fún pé òun máa sọ ẹjọ́ lọ́la láyé. Ó wá ní òkè bóun ti gbọ́ kó jọ́rọ̀ àṣírí. Ní ìsìn after 9 years ló ṣẹ̀ wá mú gbogbo ẹ̀ jáde. Ló wá ń wú gbogbo ẹ̀ jáde. Wọ́n wá fi ń bu yín. Ó wá fi bú mi. Mo wá sọ pé ṣe rí mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta nínú ilé ni máa wà tí máa ti tọ kándù mi. Tí gbogbo ẹ̀ máa got born. Mo ní ṣèwọ tí a lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tí ẹ̀gbọ́n ẹ̀ tó lọ gbà mí 7-up wá. Tó wá jẹ ní pípé tó wá di pé ẹ̀gbọ́n yẹn ló ṣẹ̀ wá lọ ń ṣí iléeṣẹ́ búlọ́ọ̀kù fún tó ń yọ búlọ́ọ̀kù tó wá fi ẹ́ di oyè nílùú yín ní kí lorúkọ ẹ̀ ní Ìjàyè ni mo níyà torí ọmọ Ìbàdàn ni. No, I want to deal with him seriously. Ọmọ ìlú wo ni yín mà? Èmi ọmọ Ìjẹ̀bú ni mí o. Ìjẹ̀bú ni yín? Bẹ́ẹ̀ni. Ìjẹ̀bú re wà? Ìjẹ̀bú wà Ìjẹ̀bú gbó. Ọmọlé alágẹmọ ni ìyá bàbá mi. Iṣẹ́ wo lẹ ń ṣe mà? Àbísọ̀lọ́. Ní police officer. Ara mi sì ń gbọ̀n lórí ìjókòó. Ó rí i pé mo ti ń làágùn lábẹ́ èsì. Ti ń làágùn lábẹ́ èsì. Èmi. Arábìnrin. Just give me advice a little which I can afford. Ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín mà. Mo ń gbọ́. Kí ni èjì àkọ́bí yín mà? Àkọ́bí mi is 9-12 years. Ẹ ti bí. Adé ní 12 years. Ẹ̀kọ́ wọn ni. Ẹ mọ̀ dárúkọ wọn. Ẹ ti bí ọkùnrin, ẹ ti bóbìnrin fún wọn. Mo ọkùnrin 3 mo bí fún wọn. Ìkẹta. Ẹgbẹ́ tí mo fẹ́ sọ yìí. Arábìnrin màá bẹ̀yìn lẹ́bẹ̀ kan. Ṣé ẹ rí tẹ́ ẹ ṣe fún ọkọ yín? Tí wòlíì bá gbàdúrà tó gbàdúrà fẹ́ tó wá síwájú ẹ̀ tó wólẹ̀ wájú ẹ̀. Tí ẹni yẹn bá rí sí àdúrà, ẹ gbọ́ mi dáadáa o. A fi pọ́n ìpè rẹ̀ lé ni o. Arábìnrin ṣe ń gbọ́ mi mà. Kọ́ káàdì wọn, nọ́mbà wọn kọ́. Máa ń pe nọ́mbà wọn tí ò ní ta. Tọ́lọ́mbà wa mú ọkọ̀ ṣe mistake nọ́mbà yẹn. Máa ń pe nọ́mbà yẹn padà. Kọ́ káàdì wọn ti tán ni. Orí ọkùnrin ò ní gbà bọ̀dẹ̀. Ó tètè mú nọ́mbà yẹn pé ibi tọ́rọ̀ ọkùnrin yìí ń lọ yìí. Ogo owó ro tòtọ́dọ̀ tí ń pátá ni ọ̀sà tí ó mọ̀. Ó yá tètè ya mú nọ́mbà wọn. Ẹ mọ̀ ìpìlẹ̀ jẹ́ ń jẹ̀bù. Ṣé kọ́kadì ẹ pa rédíò yín mà, ẹ pa rédíò yín, ẹ pa rédíò yín mà? Ṣé kọ́kadì yín tán ni mà? Ẹ ṣá máa wọ̀rí, èmi ní kọ́kadì ń bí, ẹ má wọ̀rí. Ẹ̀jẹ̀ mi ò máa pè yín lọ báyìí. Ẹ̀yin ò ní kí wọ́n pè wọlé kí kọ́kadì ẹ kó tán o. Bọ́ bá pè wọlé tí kọ́kadì ẹ bá tán yìí ní pè ẹ padà o. Ẹ̀yin kọ́ mo tiẹ̀ ń bá wí. Ẹ gbọ́ mi mà. Mo sọ gbólóhùn kan nígbà tí kọ́ yẹn hẹ̀ǹd lẹ́ẹ̀kan. Ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí mà, ẹ jọ̀ọ́.
mo ní tí wòlíì bá gbàdúrà fún èèyàn tí ẹni yẹn bá rí sí àdúrà àfikún ìpè rẹ̀ lé ni. Tí babaláwo bá ṣiṣẹ́ tó bá rí èsè àfikún ìṣẹ̀ṣe tó gbé dání àfikún lé ni. Tí àáfàá bá gbàdúrà mà arábìnrin ẹ máa gbọ́n tí mo ń sọ, ẹ fẹ̀mí dọ́gba pẹ̀lú mi o, ẹ fẹ̀mí dọ́gba pẹ̀lú mi o. Àìmọye èèyàn tó ti dé chọ́ọ̀chì láìmọye ọdún wàláì kò jẹ́rìí kankan wájú pẹpẹ. Ẹlòmíì ó dẹ̀ délé ní yóò dẹ̀ rí sí àdúrà. Mo tún ti ń lọ jìnnà bẹ́yẹn. Àìmọye oríire tí ọmọ ìjọ ṣe, kábíyèsí Ọlọ́run. Àìmọye oríire tí ọmọ ìjọ ṣe tó jẹ́ kó wu pásítọ̀ náà kóun náà ṣe, pásítọ̀ tó gbàdúrà fún ó wù kó ṣerú oríire yẹn. Mo tún ti ń lọ jìnnà. Àìmọye oríire tó jẹ́ pé ọmọ ìjọ, ẹ máa gbọ́ mi arábìnrin o, ọmọ ìjọ ṣe é, ó wu pásítọ̀ náà kọ́mọ tiẹ̀ náà ṣerú oríire yẹn lábẹ́ ìpè ẹ̀. Ọlọ́run bá tẹ́lẹ̀ rí tí pásítọ̀ fi dàgbà tó dògbó, ọmọ tiẹ̀ náà ṣoríire o, bẹ̀tí irú oríire tó wù tọmọ ìjọ ẹ ṣe yẹn, ẹ má jẹ́ ń tàn yín, kò ṣe é. Ẹnìkan kò lè dá nǹkan kan lẹ́yìn Ọlọ́run àṣẹ̀dá. Dandan ni a gbọ́dọ̀ gbàgbọ́. Mo máa ń sọ gbólóhùn kan lórí ètò. Tó o bá ti ní tó fi ń darí ìgbésí ayé ẹ, ayé ò darí ẹ. Kò dé sẹ́ńtáyé bá darí ẹ kò lè rúgolò láyé, kì í ṣèpè. Gbogbo ọ̀nà pátá máa ní gbàbẹ̀ dé ọ̀dọ̀ Ọlọ́run àṣẹ̀dá. Àwọn jẹ́kẹ́nikẹ́ni ó tẹ̀ jẹ́ lábẹ́ ọ̀run láyé. Ó ti ń dàgbà. Arábìnrin ẹ gbọ́ tèmi, gbìyànjú tẹ́ ẹ ṣe fọ́kọ yín, àfikún yín lé ní o. Ẹ tún ti wá bí ọmọ mẹ́ta fún ọkọ yín, tọkọ yín ṣe ò dáa, lóòtítọ́ ọkọ yín tó ṣe ò dáa o, àfibi sú olóore lọkọ yín, nọ́mbà abú lọkọ yín o. Tó bá yẹ kí bó ṣe rí nìyẹn o, nọ́mbà burúkú ni lóòótọ́. Ẹ máa gbọ́ tèmi. Ó sì ní ìyá láyé. Màmá wà ń bẹ̀ yẹn sìn. Màmá wà ń bẹ̀. Ṣé wọ́n gbọ́ tí mo sọ yìí? Màmá náà ló pè mí pé lóró fún mi. Màmá ló. Ṣé màmá náà ń gbọ́ tí mo sọ yìí? Bẹ́ẹ̀ni. Màmá wà ń bẹ̀ yẹn. Màmá wà ní. Kí màmá wa ń sọ nígbà tí pé ẹ fẹ́ fi ìyà jẹ arákùnrin yẹn. Ṣé ń gbé fún wọn kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀? Ẹ bá ń gbé fún wọn. Ẹ má ti gbé fún wọn, ẹ má ti gbé fún wọn, ẹ má ti gbé fún wọn. Mo ní call card. Ẹ má ti gbé fún wọn. Ẹ má ti gbé fún màmá, ẹ má ti gbé fún wọn. Kí màmá sọ nígbà tí pé ẹ fẹ́ fi ìyà jẹ ọmọ wọn. Wọ́n ń bẹ̀ mí náà ní ọlọ́ pé gbogbo àwọn èèyàn pé mi ni mo yáyé ẹ̀ padà pé fi jọ. Wọ́n máa kúnlẹ̀ lára àrùn, wọ́n máa bẹ̀rẹ̀. Arábìnrin àti Kẹ́hìndé, kí lẹ tún fẹ́? Ẹ rí i pé màmá yìí ò ṣe, kì í ṣe ìyá àyà, kì í ṣe ìyá òfò. Wọ́n máa gbé fún yín, kí má sì gbé fún yín, ẹ̀dẹ̀ ń kúnlẹ̀, ẹ̀ dìde járe. Màmá tún kúnlẹ̀ àbí? Ẹjọ́ ẹ̀yin náà máa dàgbà láyé, ẹ máa ṣàmì, ẹ ní kánjú kú. Àṣetá ààbò ò ní báyìí pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn mà pẹ̀lú agbára Ọlọ́run. Níjọ̀kẹ́ ìyá àwọn ọmọ yín, ẹ̀yin náà máa jókòó, ẹlòmíì ò ní jókòó lọ́jọ́ yẹn pẹ̀lú agbára Ọlọ́run. Ẹ wo ti màmá yìí. Màmá ẹ̀ jẹ́ kó yé yín pé ẹ̀yin lẹ yí ìgbésí ayé ẹ̀ padà, àbí? Gbólóhùn tó ń jáde lẹ́nu yín gan pé ẹ fìyà jẹ, ó lè jẹ́ kí ọjọ́ òkú ìyá ìgan ó yá kánkán. Ẹ jọ̀ọ́, ẹ bí ọmọ fárákùnrin, ẹ máa gbọ́ tèmi, ẹ máa gbọ́ tèmi mà, ẹ lò mà, ẹ farabalẹ̀, ẹ gbọ́ tèmi mà, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ bí yẹn máa sanjọ́ fún yín o. Ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ bí yẹn wọ́n á kọ́lé, wọ́n á ra mọ́tò fún yín o. Wọ́n dẹ̀ ní wòye láìsàn. Ọlọ́run ti rí pé ẹ̀yin lẹ́sẹ̀, Ọlọ́run ti rí pé òun gbára yín. Tó ti yẹ yín mà, òun gbára yín láti ṣàánú arákùnrin yẹn, kò dẹ̀ mọ́ fún yín. Dandan ni àwọn ọmọ yín máa rúgo lò náà. Dandan ni kọ́nà ó compensate. Ọlọ́run á bá yín ṣe. Ọkùnrin mẹ́ta gidigba wọ́n á lọ mú obìnrin wá ń ta fún yín ni. Ọmọ yín ò bá di mẹ́fà. Wọ́n ò ní change orúkọ, wọ́n ò ní change orúkọ bàbá wọn. Ọmọ tí yín di mẹ́fà nìyẹn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ dẹ̀ máa wò ó. Ẹ bínú, ẹ bínú. Ẹ má wulẹ̀ bínú kankan.
ọkọ yín sì ń bọ̀ àfẹnu gbolẹ̀ níwájú yẹn mọ̀jẹ̀ tí ẹ ó bàjẹ́ ẹ rò ti ìyá tó wà lọ́dọ̀ yín yẹn ẹ mọ̀ pé ìyá yẹn ò lágbára ìyá yẹn ò dé lẹ́nìkan àfọlọ́run ìyá yẹn ti dàgbà àbí bẹ́ẹ̀ kọ́. 89 ṣẹ́yìn náà lẹ́ ń tọ́jú wọn. ẹ jọ̀ọ́ torí ọlọ́run àǹtí Kẹ́hìndé ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo bẹ̀ yín torí ọlọ́run ẹ wo ti màmá yẹn kódà ẹ jọ̀ọ́ kódà kí màmá yẹn dàgbà kan dògbó kan lọ sí ọ̀dọ̀ ọlọ́run tó ṣẹ̀dá wọn ẹ tó wo ti àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ jọ̀ọ́ ọlọ́run kì í ṣíwọ́ ọjà sọ fún yàn ẹ máa rí bí ìrìn àjò ṣe rere àwọn ọmọ yín ṣe máa yá yóò yá ni ẹ mọ̀ wulẹ̀ ṣàmì ó máa yá ọlọ́run kì í ṣíwọ́ ọjà sọ fún yàn ó máa yá ni ibi tó bá kódà wọn ò ní ṣí nọ́mbà ìyàwó mú torí ẹ̀yin náà kì í ṣe àṣìmú fún ọkọ tìyín náà ọkọ yín wà wọn ò ẹ daṣọ bò ni dandan ni ẹni tí ó daṣọ bá àwọn ọmọ tìyín náà máa pàdé ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́run àṣìtààbò ò ní bà yín ẹ dẹ̀ máa fọwọ́ ara yín gbẹ̀tọ́ yín mà ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ wo ti ìyá àtàwọn ọmọ yẹn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ò ní sunkún alẹ́ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ọkọ yín ṣe tí ò dáa ó ṣe tó burú ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ sọ fún àwọn ọmọ yẹn torí ọmọ yẹn náà ti máa mọ tó ṣẹlẹ̀ àbí wọn mọ̀ ẹ jẹ́ kó yé wọn tó ti yé yín pé ẹ̀yin ọmọ yìí ọlá yín àtọ́lá ìyá tó bí bàbá yín ló jẹ kọ́lọ̀ wá wọ láàrin yẹn kó san mí lẹ́san lórí ẹ̀yin ọmọ yìí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ rí o. àbúrò dájú yẹn tó tẹ̀ bá gba kọ́ńtíráàtì 150 million ìyẹn ti sọ pé òun máa lọ disconnect ẹ̀ lọ́dọ̀ no ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ẹ máa rí ẹ rí ọlọ́run ò gbàgbé yín lórí àwọn ọmọ yẹn ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ má jèrè wọn ẹ jọ̀ọ́ ẹ má dọ̀rọ̀ ẹ̀rú ẹ filẹ̀ fọlọ́run ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ filẹ̀ fọlọ́run ẹ jọ̀ọ́ torí ọlọ́run àti Kẹ́hìndé ṣe ẹ promise gbogbo àgbáyé báyìí pé ẹ ti fọkùnrin ilé ẹ̀fọ́ ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́. kì í ṣe pé pípa ọlọ́run every month 10-200 150 torí màmá àti alẹ́ mi náà 150 kókó tí ẹ kọ yọjú. ẹ fi wọ́n lẹ̀ wọ́n á wá iná lé lọ́mọ ehoro yàgbẹ́ yẹn ẹ fi wọ́n lẹ̀ ṣé ẹ ti gbọ́ mà ẹ jọ̀ọ́ ẹ má bà tí wọ́n jẹ́ torí àwọn ọmọ yín ni ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jọ̀ọ́ torí ọlọ́run ṣé ká fọkàn sí pé ẹ ti dáríjì wọn ẹ fi wọ́n sílẹ̀ wọ́n á padà wálé. ẹ ṣé pọ̀ mà ṣé bí nọ́mbà yín lélẹ́yìn mà. tí màmá ni o. tí màmá ní ṣé kò nídìí kí n bá màmá sọ̀rọ̀ mọ́ àbí màmá kí n má bá wọn sọ̀rọ̀ mọ́. àwọn náà dúró láti bá yín sọ̀rọ̀. ẹ jẹ́ n bá wọn sọ̀rọ̀. màmá wa aleykum salaam ọjọ́ àtúbọ̀ dálẹ́ màmá. ṣeun ni ọpẹ́lọpẹ́ rẹ̀ òun ló sọ dé èèyàn tó ń mú lọ Ìjẹ̀bú. kábíyèsí. kò fi pa sẹ́ni tó wá lówó tó ń lè bàbá rẹ̀. ọpẹ́lọpẹ́ rẹ̀. ẹ ṣé màmá. màmá wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ fọkàn yín balẹ̀ màmá wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n ti wo ti yín wọ́n dẹ̀ ti wo tàwọn ọmọ ṣe gbọ́ mà. ọjọ́ yóò túbọ̀ dálẹ̀ pẹ̀lú agbára ọlọ́run wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ bá gbé fóònù yẹn fún wọn àǹtí ṣé ká fọkàn sí pé ọ̀rọ̀ yẹn ti yanjú ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jọ̀ọ́. àwọn gan tẹ jáde láyé tí àwọn lè lórí fọ wọn lè lórí tó máa wọn. ṣé màmá ọ̀rọ̀ yẹn ni ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣé pọ̀ mà ẹ ṣé o ẹ ṣé.
ó dàárọ̀ mà ẹ jèrè àwọn ọmọ yín o pẹ̀lú agbára Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run ẹ ṣé o yes ma.